alábòsí Tóyìn tún pé tán ó tún lọ sí Tap Village ẹ bá ṣì mí gbọ́ o mi ní kẹ́ni kankan má bẹ́ẹ̀ ní kankan ṣe Fúnkẹ́ jẹ̀wọ́ pé táìmù gbà yẹn fíìmù òun àti Tóyìn ló wà ń ta tọ́sọ pọ́n ń jó ó ní Kúnlé sọ pé Tóyìn pé òun rí yẹn mú dání o ẹ tún di yẹn mú ẹ má gbàgbé pé last year December tí fíìmù wà ń ta Tóyìn bọ́ta àti another guy kan kò dárúkọ Fúnkẹ́ but gbogbo wa mọ̀ pé fíìmù òun àti Fúnkẹ́ ló wà ń ta ń gbà yẹn. ẹ̀yin tèmi Bukky Jesse orísun jáde fún Tóyìn Abraham o Fúnkẹ́ Akíndélé ni arábìnrin yìí ń sọ́pọ́ọ̀tù ó ní wípé alábòsí ni arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham ó ní alábòsí ni ó sì tún sọ wípé ọ̀dàlẹ̀ ní pẹ̀lú ẹ̀yin yan wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu Bukky Jesse. ó ní wọ́n ti lọ sanwó fáwọn sinimá wọ́n ní kó má play fíìmù òun wọ́n kàn parọ́ 1 billion ní àṣẹṣe ẹ̀ka tó ń ṣe nìyí kò dárúkọ o bọ̀ gbogbo alámọ̀ pé Fúnkẹ́ ló ń bá wí ṣe rántí mo bọ́ta mo ṣe chat fún Tóyìn ṣe rántí mo ní Tóyìn stop it mo ní effort tí Fúnkẹ́ fi sínú fíìmù kò sẹ́ni tó fi sínú gbogbo yín so why are you jealous of her ṣe rántí wọ́n gbógun ti Fúnkẹ́ gan ọpẹ́lọpẹ́ irú àwa bá ìtajà ẹ sọ fún mi ṣé gbogbo yín fọ́ lójú ni àbẹ̀wò ẹwọ g-string sójú tẹ́ ẹ̀ rí gbogbo yẹn you cannot be fighting me bullying me underground and coming out just because people love you to rubbish me it doesn't work like that Tóyìn Àmàkù you are fake you are evil you are wicked you are a green snake under the green grass ẹ gbọ́ mi ṣá ṣé kí n sọ kíní kan fún yín now this is what happened ṣe àpá ti parí ìjà fún wọn àti Fúnkẹ́ ṣé gbọ́ mi ṣá voice note wà lọ́wọ́ Fúnkẹ́ ẹ jẹ́ kí n la àwọn mọ́lẹ̀ fún yín kẹ́ gbọ́ wọ́n gbé voice note fún Fúnkẹ́ ibi tí Tóyìn ti ń bad mouth ẹ̀ tó bá yá Fúnkẹ́ lè gbé síta tó bá yóò dẹ̀ lè má gbé síta wọ́n gbé voice note fún Fúnkẹ́ live ibi tí Tóyìn ti ń ba Fúnkẹ́ jẹ́ I can tell you that for free no ẹ rí pé Fúnkẹ́ lánàá Fúnkẹ́ ò wúwú wà yẹn rí Fúnkẹ́ was overconfident pẹ̀lú nǹkan tó ṣe fún Tóyìn yẹn she was overconfident pé wọ́ mi nǹkan tí social media máa sọ ó dúró tán ni ó tún dìde ó lọ́njọ́ ó dúró tán ni pé yàrá yà yín èmi sọ fún yín àfi tó bá gbé jáde ibi tí Tóyìn tó ti ń ba Fúnkẹ́ jẹ́ lẹ́yìn tó ti parí ìjà tó ti ń sọ̀rọ̀ Tóyìn wants to eat her cake and have it ó lè má bà mí jẹ́ kó wá máa fẹ́ kí mi kó wọ́ọ̀kì bẹ́ẹ̀ ṣé dandan ni kó kí mi ni má kí mi kíkí ò jẹ́ nǹkan kan fún mi I don't want to mingle with evil people I don't want to mingle with pretentious people day your day but because ó fẹ́ sọ Fúnkẹ́ lẹ́nu lánàá ló ṣe lọ kí mo sọ kíní kan fábúrò mi mo ní kó má yà lẹ́nu pé Fúnkẹ́ àti Tóyìn ti pàdé ìta gan tí Fúnkẹ́ fẹ́ kí tí ò dáhùn ṣàrẹ̀ pé yẹn tún possible ṣàrẹ̀ pé possible ṣá ṣàrẹ̀ pé possible ó lè ti pàdé ìta gan kó fẹ́ kí kó má dáhùn kí Fúnkẹ́ náà wá wò pé màá ṣe fún ẹni sòrò ṣé ń gbọ́ mi ṣá mo sọ bẹ́ẹ̀ fábúrò mi mo ní sórí VDM ó ti ṣí ojú wa gan lórí social media I just don't believe what I see on social media now I think deep I think outside the box mo ní mo yọ ó ṣe é ṣe gan kó jẹ́ pé Fúnkẹ́ ti fẹ́ kí Tóyìn lẹ́nu ọ̀nà tí Tóyìn ṣe bẹ́ẹ̀ tí ò rí tó wá ṣẹ̀ṣẹ̀ wá padà fẹ́ kí Fúnkẹ́ á dá padà Fúnkẹ́ á dá padà mo bá ráwọn kan tó ń sọ pé
kò tiẹ̀ dá ó tiẹ̀ gbọ́ kò bá tiẹ̀ dá lóhùn ọba àmàjà olórí burúkú ni ẹ̀yin tẹ́ jẹ́ kí Nàìjíríà dá nìyẹn ẹ̀yin tẹ́ jẹ́ kí Nàìjíríà dá nìyẹn if you are calling a spade for people less ni Naija ti já ìdàdà gan ẹ rí pé ìlú òyìnbó dá gan òyìnbó máa bẹ́ẹ̀ fẹ́yìn báyìí tó bá ṣe òyìnbó á lọ fẹjọ́ ẹ̀sùn ìwọ àtòyìnbó ẹjọ́ ń ṣọ̀rẹ́ ọkọ ẹ̀gan tó fẹ́ sílé tó jóyìnbó tó bá ṣe nǹkan tí ò tọ́ sọ́nà á fẹjọ́ ẹ̀sùn ẹ̀gbọ́n mi ṣá nǹkan tó náà wọ́n fi ń là nìyẹn àwọn kan ní ọmọ Yorùbá ní gbogbo wa kò bá tiẹ̀ kọ̀ dá lóhùn disgrace níṣẹ́ ṣí eré ní ẹ̀gbọ́n nǹkan tó wà láàrin wọn ni ṣé Fúnkẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn rí ni ẹ sọ fún mi Fúnkẹ́ tó yẹ pé ní little thing àti bọ́ta ti máa ṣàlàyé ẹ rí pé over confidence ni Fúnkẹ́ fi wà yẹn fún Tóyìn ni kò wó lẹ́ẹ̀mejì kò wojú ṣe ó ṣetán ó jókòó pé ìyá gbogbo yín ìyá yín bring it on ó ní ìyá yín expression tó wà lójú ẹ̀ nìyẹn kò ní yẹ gbogbo yín ìyá yín ẹ tó lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ tó mọ̀ pé ó ní 1 million over 1 million reasons for doing it ẹ gbọ́ mi ṣá ẹ bá jẹ́ ká máa tètè conclude mo dé wá rí ṣe rí ibi tó fojú sí ọ̀nà ògbàbẹ̀ ó ń bà mí jẹ́ lẹ́yìn ó ń jẹ mí lẹ́sẹ̀ tó bá yẹ pé gbà kan tí Titans yìí wà láyé ni tán tí di òkú nǹkan tí Tóyìn ṣe fún Fúnkẹ́ ní December yẹn tó sọ pé Fúnkẹ́ ò jẹ́ kán wo fíìmù òun Fúnkẹ́ ń bribe àwọn sinimá wọ́n á ti cancel Fúnkẹ́ lórí social media ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣá but Ọlọ́run tó wà lẹ́yìn Fúnkẹ́ Ọlọ́run tó rí pé Fúnkẹ́ ò ṣe bẹ́ẹ̀ òun ló dúró ti Fúnkẹ́ Ọlọ́run tó dẹ̀ ń jà fún Fúnkẹ́ yẹn náà òun ló jẹ́ kí Tóyìn ṣẹ̀sín lánàá